Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, a kú ojúmọ́ tó mọ́ wa lónìí o. A kú àárọ̀ ńbẹ̀yẹn, a kú ọ̀sán, a kú alẹ́ o, níbikíbi tẹ́ ti ń gbọ́ mi. Ẹ ṣé o, God bless you. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Bẹ́ẹ̀ni, ìròyìn ayọ̀ tá gbọ́, wọ́n ní Adéwàmíwá, Princess Adéwàmíwá. Yes, ọmọ kábíyèsí obìnrin, Adéwàmíwá obìnrin, ìkejì obìnrin tán ní kábíyèsí ni. Dà pé ọmọ yẹn wà nílùú abroad. Wọ́n ló wálé wá kí bàbá ẹ̀ ló bá ṣe birthday. Ló bá ṣe birthday, 18 years of age. Princess Adéwàmíwá. Ọmọ yẹn ti pé 18 years. Wọ́n celebrate ẹ̀ láàfin. Wọ́n ní bó ṣe celebrate ẹ̀, wọ́n bá ṣàjọyọ̀ celebrate. Wọ́n ní nínú àwọn olórí wọn yẹn, ṣé mọ̀ pé wọ́n yàn wá ojú rere kábíyèsí. Wọ́n ní Mariam ó ra mọ́tò again, ó ra car, ó fi ṣe birthday fún Adéwàmíwá, Princess Adéwàmíwá fún birthday tó ṣe at the age of 18 years. Congratulations, Adéwàmíwá. Àṣèyí ṣàmọ́dún o. Wà á ṣe púpọ̀ ọdún láyé o. O ò ní feléyìí ṣàṣemọ́ o. Lágbára Kristi ọba ìyanu. Wà á ṣe 120, wà á ṣe 140, wà á ṣe 150, wà á ṣe gbogbo ẹ̀. Bó bá ṣe fẹ́ kí o ṣe, kí o lò láyé, béèrè lọ́wọ́ Ọlọ́run. Torí Bíbélì sọ wípé ó ní ká wá, àwa yóò rí, ká béèrè, àwa yóò rí gbà. Ó ní ká kànlẹ̀kùn, yóò ṣí sílẹ̀ fún wa. Bẹ́ẹ̀ni, torí ohunkóhun tá bá fẹ́, tá bá béèrè lọ́wọ́ Ọlọ́run, lágbára Ọlọ́run ọba ìyanu, á ṣe fún wa. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin èèyàn mi, ó ga o, wọ́n ní Mariam, ó fi mọ́tò ta lọ́rẹ. Ṣé mọ̀ pé ó máa ń proud pé òun lówó, òun lówó, òun lówó, owó wà. So nínú owó ẹ̀ yẹn ló ti ń ná yẹn. So kò sẹ́ni tó lè bá compete. Bẹ́ẹ̀ni, kó fi inú owó ẹ̀ kó fi ṣe birthday fún Adéwàmíwá, ìyẹn ò pọ̀ jù. Kó ná nínú owó ẹ̀. Ṣùgbọ́n kó má ná tán, kó má ra mọ́tò tán, kó sọ pé òun tún fẹ́ gbà padà. Torí wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn. Wọ́n ló fẹ́ gbà padà. Ó máa fi máa sìn règùn. A fẹ́ irú oore bẹ́ẹ̀ yẹn. Torí oore tó ṣe fún kábíyèsí ló fi ìtara owú jíjẹ. Tó ní kí kábíyèsí wá fún òun ní nǹkan òun padà, bó ṣe máa ń ṣe nìyẹn. Anytime òun ṣe báyìí fún kábíyèsí, kó fún òun ní nǹkan. Anytime òun ṣe báyìí fún kábíyèsí, òun fowó kun, òun fowó ṣe. Bí irọ́ ni bí òótọ́ ni, nítorí láti gba nǹkan ìpadà lọ́wọ́ kábíyèsí. Gbogbo ọgbọ́n tó ń dá náà nìyẹn. So, a mọ̀ pé bó ṣe ń sọ wípé táwọn èèyàn sọ pé ó ṣe gbá ó ṣàwo, ó ra mọ́tò fún Princess Adéwàmíwá. Bẹ́ẹ̀ni, but gbogbo èèyàn ti mọ̀ pé ó ń wá ojú rere kábíyèsí. Tán bá ti ṣe nǹkan tí ẹnìkan ò ṣe rí, tán ti dẹ́ṣẹ̀, tán ti ṣe kúbẹ́kúbẹ́, wọ́n á máa wójú rẹ̀. Ẹ gbọ́ nǹkan tó ń sọ ní íńtánẹ́ẹ̀tì, wọ́n ní kí ni owó náà tó ní. Ṣé bó ṣe ń lówó, bó bá lówó kan ṣà máa fi máa sìn règùn. Òun lówó, òun lówó. Ó fi máa victimize àwọn tó kù.
ṣé òun ló ń bọ́ gbogbo èèyàn ni? Àbí òun ló ń bọ́ kábíyèsí? Àbí òun ló ń bọ́ gbogbo àwọn olórí tó wà láàfin? Ó lówó náà ní òfin. Mélòó ló ra mọ́tò fún àwọn ọmọ ẹ̀? Àwọn ọmọ mẹ́ta ṣáà ná sọ pé ó sá filẹ̀ ní ilé bàbá Násírù. Ṣé ó tọ́jú àwọn ọmọ ẹ̀ ni? Ẹni tí ò tọ́jú àwọn ọmọ ẹ̀. Àwọn èèyàn sọ ọ́ ní kíni? Kó lọ ra mọ́tò fún ọmọ ẹ̀. Kó tún àwọn ọmọ ẹ̀ ṣe. Ṣèbí ọmọ ẹ̀ wá sí palace ńjọ́ yẹn tó le dànù tó lóun ò fẹ́ rí torí pé ọmọ yẹn wá sí palace. Ọmọ yẹn gan wà good looking. Tí wọ́n sọ pé Násírù wá sí ààfin nígbà yẹn. Wọ́n lọ dé ààfin pé wọ́n rí. Pé wọ́n ló wà ní hòtẹ́ẹ̀lì ibi tí ó fara pamọ́ sí. Àwọn security tó mú ọmọ yẹn lọ sí hòtẹ́ẹ̀lì yẹn. Wọ́n ní bó ṣe rí ọmọ yẹn tó ṣílẹ̀kùn, ṣe ló já àwọn ilẹ̀kùn padà. Tọ́mọ yẹn fẹ́ sọ pé òun máa sọ hòtẹ́ẹ̀lì tí àwọn fara pamọ́ sí yẹn, pé òun máa sọ di ilẹ̀ẹ́lẹ̀. Tọ́mọ yẹn jà tó ṣe àfikọ́fikọ́fikọ́. Ṣẹ́yìn rí Mariam tó ṣe ọmọ yẹn dáadáa. Ṣé a gbọ́ pé ó ṣe ọmọ yẹn dáadáa? Ṣèbí a gbọ́ pé kò fẹ́ rí ọmọ yẹn. Ọmọ yẹn wà good looking. Irun kún mọ́ ọmọ yẹn lórí níjọ́ tó wá yẹn. Ṣé wọ́n á sọ pé ẹni tó lówó ni ẹni tó sọ pé òun billionaire, òun multimillionaire? Ṣé bí ó ṣe yẹ kó àwọn ọmọ ẹ̀ rí nìyẹn? Ṣé bó ṣe yẹ kó ọmọ ẹ̀ rí nìyẹn? Ṣé ó dàbí? Wọ́n ní ọkọ ẹ̀ tún wá. Ó kí kábíyèsí fún òun ní ìyàwó òun. Torí ìyàwó òun kó wá lọ tọ́jú àwọn ọmọ ẹ̀. Mélòó ló ṣe sí ilé ọkọ ẹ̀? Ilé ọkọ tó bímọ sí láàárọ̀ kùtùkùtù ọjọ́ ayé ẹ̀. Tó yẹ kó máa maintain ìgbésí ayé ẹ̀. Ó wá ṣe rádaràda mo rí yẹn sí now. Kí ni ìtumọ̀ yẹn? Ó sá fọmọ́lẹ̀. Ó lọ síbi tí àwọn ọmọ ẹ̀ ò sí ńbẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní náwó bí ẹlẹ́dà. Ó lóun ra mọ́tò fún ọmọ kábíyèsí. Mélòó ló rà fún ara ẹ̀? Adéwàmíwá, Princess Adéwàmíwá. Lucky ẹ̀ ní gbà lọ́wọ́ ẹ̀. Ara àwọn owó t'Ọlọ́run yọ̀ǹda fún ni. Tó bá dẹ̀ fún ẹlòmíì kò pọ̀ jù. Ṣùgbọ́n kó má dọ̀la kó sọ pé kán bá òun gbé. Kí Princess Adéwàmíwá fún òun ní mọ́tò. Nǹkan ohun tó ń bẹ lọ́wọ́ princess o. Fún mi ní nǹkan mi. A gbọ́ pé ó tún lọ ṣe birthday gift fún àwọn ìkan nínú àwọn sister kábíyèsí. Táwọn yẹn sọ pé àwọn ò fẹ́. Àìmọye. Abẹ́ẹ̀gì. Ó ń wojú rere kábíyèsí. Àwọn èèyàn ní kí ó tó wá dọ̀la kì í yàn ní pé kó má ti sọ pé òun ti ṣẹ̀. Kò bá wojú rere kábíyèsí. Ètò oníwà. Ṣé oníwà lè fi wẹ̀ ẹ́ lẹ̀? Àfi tó bá jẹ́ pé ó máa repent now after tó ti present gift fún Adéwàmíwá o. Àfi yẹn o tó bá repent. Kó dẹ̀ repent genuinely. Kì í ṣe pé kó repent lénìí. Kó ṣe burúkú lọ́la. Ó ṣe repent lénìí. Ó tún lọ dá ẹ̀ṣẹ̀ tì. A máa wá ibi fún ọmọnìkejì. Lẹ́yìn èèyàn mi. Ṣókí lọbọ oge. Kóńdò kò pọ̀. Ẹ gbọ́. Ẹ bá mi comment sí. Kí ẹ lè bá mi ṣe subscribe lé lórí. Ẹ ṣé gan. Kí ẹ bá mi like kí ẹ lè bá mi share. God will bless you. Ọwọ́ tẹ fi ń ṣe, tẹ fi ń bá mi subscribe lágbára Kristi ẹ ní fi gbọ́mọ sí. In the mighty name of Jesus. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. A kú holiday ní o. A kú Easter Monday. Ẹ ṣé o. Ẹ ṣé tẹ́tí sí wa. Bye.